mo gbé mo dáràn. Àṣírí kan ló wà tí mo ti ń keep fún yín láti jọjọ́ ẹ̀. Tẹ́ ẹ bá rántí ìran ọjọ́ kìíní àná tí mo sọ fún wípé obìnrin olóyún kan ó ń wá kiri obìnrin olóyún rèé. Àwọn ẹ̀dá tí ń wọlé ọ̀run! Àwọn ẹ̀dá tí ń wọlé ọ̀run! Nítorí ọ̀ká ṣe lúgúdú wọlé ẹjọ́ ṣe rọ̀gbọ̀dọ̀ kánà ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí la fi mọ́ ta nírọ̀gbẹ́ tìjọ́ ta ìbáyìí la fi mọ́ màlúù wọ gbọ́dọ̀. Tọ́lọ́wọ́ mi aládùúgbò ẹgbẹ́ mi ò ẹgbẹ́ mi ò. Ṣẹ́ni wéè tó bá sùn tó fi lórí àfikà ni. Tí spam bá ti lè migrate bẹ́ẹ̀ yẹn a máa wá mú ẹyin tó wà nínú yín tí spam fẹ́ migrate lọ́ba a máa yọ síta a máa wá mú spam títí wọn ṣebí kò migrate ni àwa á dẹ̀ jẹ́ kó migrate and join it together nítorí pẹ́yìn náà pé òǹgbìn wà òkè a ní láti máa wá kárí àkiri àwa ìsàtì padà sínú títí yín ọ̀nà àbáyọ ẹlẹ́kejì tíyẹn òṣìtẹ́yìn lọ́rùn tí mo ti ń rí inú ojú yín òun ni adoption. Dókítà. Oníwèrè. Bàbá ẹ ṣàánú mi kí lọ́nà àbáyọ ẹ jọ̀ọ́.